máa lò wá o ọmọ àwọn kan lò wá ṣiṣẹ́ ní gbogbo wọn náà yọ anybody kúrò ní wọn gbogbo ẹni gbà ọlọ́wọ́ ní ta lọ́lọ́ṣèlú wọn ló ti kọ́ yẹn gbọ́n mi mẹ́ka yìí ṣáàtì fún imọ́tò yìí à ń nà tá à ń nà gbòòrò à ní wọn tábà ti di during election period olóṣèlú tábà ti fẹ́ lò ẹni ẹ̀gbọ́n tábà dalẹ̀ ẹni yóò máa fojú sunkún ọmọ àfojú sunkún àyà kò ní jèrè gbogbo kan tábà ní. tábà ti máa gbé 20-30 million port lẹ̀ tábà ti wọlé àkínlódún wọn lẹ̀ wọn kì í fún ọ lọ́wọ́ tó ń ta lè máa bọ́ ọjà lélẹ́yìí kí ló ń ṣe fún wa àṣẹ kankan kan ló wà nínú àwọn akọ̀lẹ̀ wà náà benefit pẹ̀lú lọ́dọ̀ olóṣèlú kankan kókó báyìí àmì òbẹ̀rù ẹni tì báyìí tábà ti jalè wa tábà kọ́lẹ̀ kọ́ ọmọ ọkọ máa lọ ọmọ wọn tábà gbé ojú òkè wa dánú àfẹ ẹ fún ọ lọ́wọ́ gidi tábà ti wọlé àníjọ ọ́fíìsì yìí mọ́. ẹ kó sí ẹsẹ̀ kẹsì ni ó gbọ́ Good talk.